نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته àfi ọpẹ́ fún ọlọ́run ọba tó ní ká máa sẹ̀mí dọjọ́ tòní ọlọ́run ọba tó fún wa ní àǹfààní àti lè tún padà kójọpọ̀ nínú mọ́sálásí alápọ̀nlé láti tẹ̀síwájú nínú tafsiri alkùránì alápọ̀nlé nínú suratul nisa suratul ma'ida yẹni sura karùn-ún nínú àwọn sura alkùránì lánàá àlàyé dúró lórí aya ẹlẹ́keje lẹ́yìn ìgbà tí aya ẹlẹ́kẹfà sàlàyé nípa àlùwàlá àti ìwẹ̀ jẹ̀nábà àtàwọn ìdájọ́ tó rọgbọ̀ mọ́ pẹ̀lú tayammum ọlọ́ọ̀bá wá fi aya keje tẹ̀lé pé ẹrántí ìdàrọ̀ ọlọ́run ọba lórí yín ẹrántí ìkẹ́ ọlọ́run ọba lórí yín àti àdéhùn rẹ̀ tẹ́ mú tó lè kókó nípa tẹ́ sọ pé agbọ́ á sì tẹ̀lé gbogbo ntọ́lọ́run ọba wí nítorí ìdílé àsìngbàtà ti lá agbọ́ a sì gbà á sì tẹ̀lé ntọ́lọ́run ọba wí ọlọ́ọ̀bá ní ká páyọ̀ ọlọ́run torí páyọ̀ ọlọ́run ọba ní jẹ́ kéèyàn lè tẹ̀lé òfin ọlọ́run ọba ọlọ́run ọba ní dájúdájú òun ọlọ́run ọba òun lòun nímọ̀ nípa tí ń bẹ ní ọkàn oníkálukú wa kọ́dà bá a sọ jáde bá a fi ṣiṣẹ́ ní tí ọkàn oníkálukú ń rò ọlọ́run ọba mọ̀ ọlọ́run ọba alẹ́kẹ́ ọlá ọtẹ́síwájú nínú àlàyé nípa ẹ̀kọ́ tó kọ́ àwọn mùmìnì àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run ọba alẹ́kẹ́ ọlá ní naam. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا وأقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون الله بابا عليك يا أيها الذين آمنوا الله باني مكوي أن يولوا دودو كونوا قوامين لله ẹjẹ́ àwọn ẹni tí wọ́n dúró ṣinṣin lójú ọ̀nà tọ́lọ́n tí wọ́n bá ní kọ̀wàmí jamu kọ̀wàm àwọn olùmọ́ni
ay alkathiru alqiyami lillahi wali huqiqi alibad ẹn tí dúó lọ́pọ̀ gbà lórí ntọ́lọ̀wọ̀n bàbá ní a ṣe kìí fà sẹ́yìn kìí yẹ kó lórí òfin ọlọ́run bákan náà ìsì máa sọ ẹ̀tọ́ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn gẹ́gẹ́ bí ń ṣe ń gbìyànjú àti ṣe ń tọ́tọ́ láàrin rẹ̀ àtọ́lọ́run ọba rẹ̀ ìpé kọjọ́sí fún ọlọ́run ọba bákan náà kìí gbàgbé ẹ̀tọ́ tọ́lọ́run ọba ṣe lórí rẹ̀ nípa àárín rẹ̀ àtàwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn olùmọ́ni eléla lérò pẹ̀lú alkọ̀wàm tí àkójọpọ̀ rẹ̀ ń jẹ́ kọ̀wàmùn ọlọ́ba ní ẹjẹ́ bẹ́ẹ̀ àwọn tí wọ́n mọ̀ dúró lórí òfin ọlọ́run ọba láti tún àárín wọn àtọ́lọ́run ọba ṣe àti láti tún àárín wọn àtọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ṣe ọlọ́ba ní ṣùhádá abilkist ẹjẹ́ ẹni tí ń jẹ́ ẹlẹ́rìí ṣùhádá àjámù shahid bí máa ná shahid ìyẹn ni pé ẹjẹ́ tí ń jẹ́rìí lórí òdodo lórí àṣedọ́gba ẹ má ṣe jẹ́rìí lórí ààbòsí ẹ má ṣe jẹ́rìí lórí ntọ́lọ̀wọ̀n bọ̀ yọnu sí gbogbo gbàtẹ́ bá máa jẹ́lẹ́rìí ẹ jẹ́rìí lórí dáadáa ẹ jẹ́rìí lórí tí ọjà àṣedọ́gba kìí ṣe ààbòsí ọlọ́ba ní wàláyà jìrì mannakum ṣànàánù kọ́wmin àlá alátàdìlú ẹ mọ́jọ jẹ́ pé ìbínú àti ọ̀tẹ̀ tí ń bẹ láàrin yín àtijọ́ kan yóò mú yín má lè ṣàṣedọ́gba lórí wọn torí pé ọ̀tẹ̀ wà láàrin ìwọ àtẹnìkan tàbí ìbínú ara ẹni wà láàrin ìwọ àtẹnìkan gẹ́gẹ́ bí olùgbàgbọ́ òdodo ọ gbọ́dọ̀ jẹ́ kí n tó ti wà láàrin yín kọ́kọ́ dínà rẹ láti ṣàṣedọ́gba o ọlọ́ọ̀bá ní ìrìdìlù ọlọ́ọ̀bá ní mọ̀pá láṣẹ ẹ̀ṣàṣedọ́gba ẹ̀ gbọ́dọ̀ ṣàbòsí torí sísá àṣedọ́gba tẹ́ẹ̀sì wọ́n akọ̀rọ̀bù lè tẹ́kùwà eléyìí ni ó mú yín súnmọ́ payọ̀ ọlọ́run àwọn olùmọ́ni ìyẹn ni pé ìpayọ̀ ọlọ́run ọba ní mú ní súnmọ́ ọlọ́run kìí ṣe àbòsí ay akọ̀rọ̀bù lè tẹ́kùwà mínàljú ó mú wa súnmọ́ ọlọ́run ju kásàbòsí lọ ọlọ́ọ̀bọ̀ bá alékiọlá ó ní wọ̀tẹ́kùlá nítorí náà ẹ páyọ̀ ọlọ́run ọba o iná láha khabirun bí máa ta àmàlùn torí pé gbogbo ń tẹ́ ń se níṣẹ́ ọlọ́run mọ́ nípa rẹ̀ o kò sí ń tẹ́ ń se níṣẹ́ tọ́pa mọ́sọ́lọ̀ ẹ rí i pé ááyá tó kọjá ọlọ́run bá parí rẹ̀ pẹ̀lú pé àlímúbidá ti sùdùr ọlọ́run bá mọ gbogbo ń tọ́ wá lọ́kàn ẹ̀dá gbogbo ń tẹ́ àrùn lọ́kàn wa eléyìí tó wá sọ pé ìntà ń se ní sí ọlọ́run ọba mọ̀ yẹn ni pé kò sí tọ́lọ́run ọba ọmọ ń pa wa mọ́nu ìntọ́ wá lọ́kàn wa ọlọ́run ọba mọ̀ ìntà ń se ní sí ọlọ́run ọba mọ̀ àsọ́nà yẹn lọ́jẹ́ kó oníkálukú kọ́ máa ronú sí ní tí ó se níṣẹ́ ìntí ọmọ àrò lọ́kàn rẹ̀ gan kọ́ máa ro dáadáa aya ọwọ́nu àwọn aya tí ń fi ẹwà ìsìláàmù hàn tí sì ń fi bí ìsìláàmù sì gbọ́lá fún àṣedọ́gba tí ìsìláàmù kórìíra ìwà àbòsí ẹwọ ọlọ́run bá pa àwọn olùgbàgbọ́ òdodo ọwọ́ ní ẹjẹ́ ń tó dúró sísin lórí kíni o lórí ipẹ́ ìtẹ́lẹ̀ tọ́lọ́run kẹ́ ẹ tún àárín yín àtọ́lọ́run ọba ṣe kẹ́ ẹ sì tún àárín yín àtàwọn ẹ̀dá yòókù náà ṣe ọlọ́ba wa ní kẹ́ ẹ tún wá dúró dọ́gba gbogbogbò ẹ bá jẹ́rìí ẹ jẹ́rìí lórí nǹkan tó jẹ́ pé kíni o kì í ṣe àbòsí ẹ má jẹ́ kọ́ jẹ́ pé nǹkan kan ti ń bẹ lọ́kàn yín yóò lápa yóò mú yín kúò lórí sísàṣedọ́gba débi sísàbòsí eléyìí máa ṣẹlẹ̀ ń gbà mí lọ́pọ̀ ọgbà tí wọ́n bá ní kéèyàn dá sí ọ̀rọ̀ tí èyí bá ṣe pé ntọ́lọ́wọ́n bá bá sáànù rẹ̀ tó fọ́nà mọ́ ẹni tí wọ́n ní ọ́ dá sọ̀rọ̀ láàrin àwọn méjì àbí kọ́ sọ̀rọ̀ nípa ẹnìkan wọ́n fẹ́ gbọ́ kí ló fẹ́ sọ nípa alágbájá báyá wọ́n lọ ṣèwádìí tí ẹ bá ṣe tí ìmánì ráyè jókòó lọ́kàn rẹ̀ tí payọ̀ ọlọ́run ọba sí wà
bọ́yà nkankan ti ń bẹ láàrin òun àti lágbájá òun tí wọ́n gbọ́ra wọn yé ahọ́n èèyàn ló wọ́n á máa fi sọ̀rọ̀ gbogbo dáadáa tẹ́lẹ̀ òun ní kò ní rí ó ní dáadáa kan àlébù rẹ̀ ni ọmọ gbé hàn àbí ó ṣèdájọ́ ìgbà náà ni wọ́n ti mọ́ pé òun láǹfààní àti gbẹ̀san lórí nkankan tí ń bẹ lórí wọn tẹ́lẹ̀ láàrin wọn tẹ́lẹ̀ islam ọ̀faramẹ́lẹ̀ o nítorí délé mọ́jẹ́ kọjá pé nǹkan kan ti ń bẹ láàrin rẹ̀ àtẹnìkan wàláì kó ṣe sábàbí tó fi ṣàbòsí fún ọlọ́ọ̀bá ní ẹ̀sà ṣe dọ́gba torí pé sísà ṣe dọ́gba ní ó mú wa súnmọ́ lọ́n ju sísàbòsí lọ àbòsí ò lè mú ni súnmọ́ lọ́n ìwà ṣe dọ́gba ní ó mú ni súnmọ́ lọ́n ọlọ́ọ̀bá tó kàn pa pé ká páyọ̀ ọlọ́run torí pé ń tọ́ bá páyọ̀ ọlọ́run ó ní ó fi gàgá sáàrin rẹ̀ àti ìyá ọlọ́run ọba gbogbo ohun tó ṣe má rò pé ìwọ fẹ́ tẹ́fẹ̀ẹ́ nù rẹ̀ ńlẹ̀ ayé ń bi jẹ́nsẹ̀ tó wù mí páyọ̀ ọlọ́run torí pé ó lè ṣe ń tọ́ fẹ́ láyé ń bì kọ́kàn rẹ̀ kó dùn mọ́ nínú ṣùgbọ́n rántí pé ìjọkàn ń bẹ tọ́ padà pàdé wájú ọlọ́run pẹ̀lú ẹni tó ṣàbòsí fún nítorí délé ká mọ̀ mọ́ pé gbogbo ohun tá à ń ṣe níṣẹ́ ìyálẹ̀ ń tá à ń ṣàbòsí fún ọmọ ni àbí ọmọ torí ọ̀pọ̀ ọgbẹ́ ń tá à ṣàbòsí fún òní máa pa ń ṣàbòsí fún kọ́dà ń gbà mí bí ìgbà tó ń gbèjà rẹ̀ ni àlàálíkù àwọn sì ni àbòsí ló ń ṣe fún gbogbo ètò ọba ṣe ní sí ọlọ́run ọba mọ̀ o nítorí délé kápáyọ̀ ọlọ́run ọba àlékè ọlá ní naam. wàhádà lọ́hùn lẹ́rìnà àmàlù wà ámìlú sọ́ọ̀lì hádì lẹ́hùn mọ́fírọ̀tún wà ábírún àwìn. ọba àlékè ọlá ní wàhádà lọ́hùn lẹ́rìnà àmàlù wà ámìlú sọ́ọ̀lì hádì ọlọ́ọ̀ba ṣe àdéhùn fún àwọn ẹni tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo wà ámìlú sọ́ọ̀lì hajj tí wọ́n sì ṣiṣẹ́ rí àdéhùn ọlọ́run bá ṣe fún wọn lórí pé kí ni ó lẹ́hùn magfiratun pé àforíjì látọ̀dọ̀ ọlọ́run ọba ọmọ jẹ́ tiwọn wà ajurun azim àti ẹ̀sán kan tó tóbi ọlọ́run ọba pèsè rẹ̀ lẹ́ fún wọn ìyẹn ni pé nínú àlìjánná ayai àwọn olùmọ́ni ìró dùnú lọ́wọ́ bá ṣe fún ẹni tó jẹ́ olùgbàgbọ́ òdodo tí ń sin ṣiṣẹ́ rí àṣẹ tẹ́yìn bá fẹ́ kọ́ra foríjì ọlọ́run kọ́lọ́run ọbọ̀ sì fi sáàlì jánà nǹkan méjì ọgbọ́dọ̀ pa wọ́n pọ̀ o ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run àti iṣẹ́ rí gbogbo bẹ́ẹ̀ ti lè wù kó nígbàgbọ́ tó lọ́kàn rẹ̀ tí ọba fi sẹ́ẹ̀rẹ̀ kún ìgbàgbọ́ rẹ̀ ò pé o gbogbo sẹ́ẹ̀rẹ̀ tí èyí sì wọ́n pò ń se tí ọba ti gba ọlọ́run ọba gbọ́ lódodo ọ̀pàdánù sẹ́nà o nítorí ìdílé méjèèjì la gbọ́dọ̀ papọ̀ ká ní ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run ká sì máa pọ̀ nínú sẹ́ẹ̀rẹ̀ ká máa sí sẹ́ẹ̀rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn olùmọ́ni sẹ́ẹ̀rẹ̀ òun náà ni tó kó mọ́jẹ̀mú bíi méjì sínú aláwọ̀kọ́ kásẹ̀ nítorí tọ́lọ̀ ẹlẹ́ẹ̀kejì ìgbogbo tó bá fi lè jẹ́ ìjọsìn kásẹ̀ bá nàbí sallallahu alayhi wa sallam sí kọ́ wa eléyìí jẹ́ pa àṣìṣe iṣẹ́ yìí lọ́dọ̀ sẹ̀ríà ìní sẹ̀ríà ọ̀ká kò pé iṣẹ́ rẹ̀ láṣẹ o ṣùgbọ́n gbogbo bí ó tilẹ̀ wù kéèyàn ò ṣiṣẹ́ láàrin rẹ̀ àtọ́lọ̀ tó lópin ìgbà tó bá ti fi lè jẹ́ pé iṣẹ́ ìjọsìn ni tí ọ̀ wá ṣe bó jíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam fi kọ́ wa dájúdájú rẹ̀ ní bẹ́ẹ̀ kò síṣẹ́ rẹ̀ o lọ́dọ̀ sẹ̀ríà kò síṣẹ́ rẹ̀ bó tilẹ̀ wù kọ́ pa aláró tó sẹ̀ríà ọ̀ká sẹ́wọ̀n kó sẹ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì èèyàn lè ṣe ń tá nàbí sallallahu alayhi wa sallam ni a ṣe ọkọ̀ sí ànábì gbogbo ń tá nàbí ni a ṣe ní ń ṣe ní ti sẹ́ dáadáa ní ti sẹ́ láadáa ṣùgbọ́n sẹ̀ríà ò ní kàkúnṣẹ́ láadáa onígbà tó bá ṣe ń torí tọ́lọ̀ tó bá ṣe torí káwọn èèyàn ó lè bá àyín iṣẹ́ ti bàjẹ́ o tó bá ṣe torí káwọn èèyàn ó lè bá àrí iṣẹ́ ti bàjẹ́ o nítorí di eléyìí tá a bá ní ìmánì iṣẹ́ rẹ̀ tá a ṣe ọgbọ́dọ̀ kó mọ́jẹ̀mú méjì sínú kárí pa ṣe ń torí tọ́lọ̀ bákan náà ká sì rí pé a ṣe gẹ́gẹ́ bí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam
bó ṣe fi kọ́ wa ẹni tó bá ṣe lè dájúdájú ọlọ́run ọba ṣàdéhùn wípé òun ó dáríjì torí pé gbogbo bó tilẹ̀ wù kí ẹ̀dọ́ kún tó ní ìmánì gbogbo bó tilẹ̀ wù kí ẹ̀dọ́ pọ̀ tó ní sẹ́ẹ̀rẹ́ àárí ibi tó kù díẹ̀ káàtó sí àárí àwọn nǹkan míì tó jẹ́ pé yálà ẹ̀sẹ̀ àmàmàṣe ni àbí tí ọmọ àmàṣe ọmọ ẹ̀dẹ́ ni ò lè fẹ́ kù nínú sẹ̀mí rẹ̀ nítorí díẹ̀ ọlọ́ọ̀bá ni òun ó dáríjì wọn gẹ́gẹ́ bá nàbí sallallahu alayhi wa sallam bó ṣe fi wá pé ndé ọgbìndé alkiyama inú àwọn ìṣirò tọ́lọ̀ wọn bó ṣe fún ẹrú ṣèbọ́lọ̀ ọba ní òun ó béèrè lọ́wọ́ oníkálukú yóò dádó láti pé kọ́ńkálukú ó sì ṣèṣirò sẹ́ anabi sallallahu alayhi wa sallam wá fi yẹ wá pé ẹnikẹ́ni tọ́lọ̀ wọn bá dádó pé kó ṣèṣirò sẹ́ rẹ̀ halek manukishal hisab udib gbogbo ẹnikẹ́ni tọ́lọ́wọ́n bá dádó pé wáyà máa ṣèṣì rosẹ́ rẹ̀ dájúdájú rẹ̀ níbẹ̀ o ọlọ́run ọbọ̀ jẹ̀yìn a kò ní bọ́m̀bì ìyá ọlọ́run torí pé tí wọ́n bá ní ọmọ mú yìí sí bọ́yá ló fi bọ́ wọn ju ọlọ́run kí ni wàá ya ìyẹn ńlá wa aisha rọ́dí allahu ta'ala ha ọ̀yà lẹ́nu pé bí òjíṣẹ́ ọlọ́run tó bá fi lè jẹ́ pé gbogbo ẹni tọ́lọ́wọ́n ọbọ̀ dádó pé kó ṣèṣì rosẹ́ rẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan ìyá ọ̀jẹ́ báwo la ṣe fẹ́ ṣe pẹ̀lú olùgbàgbọ́ òdodo ńkọ́ gbogbo sẹ́ẹ̀rì rẹ̀ kò lè bọ́nu anabi sallallahu alayhi wa sallam wa fi yẹ wa pé olùgbàgbọ́ òdodo lóòótọ́ aya sọ pé waqifum innahum mas'ulun ẹ̀dá wọn dúró ábí wọn léèrè ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam ni fún olùgbàgbọ́ òdodo ọlọ́run ọbọ̀ pè bí sígá àdìsí ṣe wá pé ọlọ́ọ̀bọ̀ ọba ṣe mọ̀nàjà ọlọ́ọ̀bọ̀ ó pèsè ẹgbẹ́ tó jẹ́ pé òun nìkan àtọ́lọ́ nìkan ní ọmọ sọ̀rọ̀ ọlọ́wọ́ bó ní kí wọ́n ṣe gbogbo ṣẹ́ rẹ̀ hàn yóò rà wọn ṣẹ́ ibi tó ṣe àwọn àṣìṣe tó ṣe ṣùgbọ́n ìmánì àti ṣẹ́ ládàá rẹ̀ ọ̀pọ̀ ju àwọn taburú tó ṣe lọ. anabi sallallahu alayhi wa sallam ni ńgbà wọn bá sí hàn wọn ò ní ní ọmọ ṣèṣirò rẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan pé njọba ìmùsẹ̀ báyìí njọba ìmùsẹ̀ báyìí wọn kẹsẹ̀ pé àwọn ṣẹ́ tó ṣe taburú ni ṣẹ́wọ̀ ló ṣe yóò ní bẹ́ẹ̀ ni èmi mo ṣe ìwọ ọlọ́run ọba ẹ̀ ń jiyàn ọlọ́ọ̀bọ ni mo bọ́ ọ́ láṣìírí láyé òun sì darí rẹ̀ jọ́ lónìí jọ gbẹ̀ndẹ̀ àkẹyà mọ́mọ́ lọ àlìjánná àṣẹlẹ́hùn mọ̀fẹ́rọ̀tún ṣùgbọ́n ta ni ó jèrè eléyìí ọ̀nà ni apá kan náà àwọn olùmọ́ni mọ̀jútùní bá tilẹ̀ kàbá ìrìn o ẹ̀ńtọ́ bá dínà sáwọn ẹ̀sẹ̀ ńláńlá tó dínà sáwọn ẹ̀sẹ̀ ńláńlá tọ́lọ̀ wọn bá se ní èèwọ̀ irú ẹni bẹ́ẹ̀ ọlọ́ọ̀bọ yà á fi rẹ̀ ní pé àwọn díẹ̀díẹ̀ tó ṣe gan tí wọ́n mọ̀ àbẹ́ ètò ọmọ tí ọ̀ràn ti túbá àṣẹ ìró òdùnnú ń bẹ fẹ́ni tí ń sọ iṣẹ́ tí ń ṣe tí ń gbìyànjú bó ṣe lágbára mọ́ láti ṣiṣẹ́ rẹ̀ ọlọ́run ọba ní yóò ní àforíjì ọlọ́ọ̀bọ yà á fi rẹ̀ ní ọgbẹ́ndẹ́ alkiyama bákan náà ọlọ́ọ̀bọ sì fi sí alìjẹ́nà yóò san lẹ́sàn ẹ̀sán tó tóbi kọ́lọ́ọ̀bọ káwà fún wọn. nígbà ọlọ́ọ̀bá sọ̀rọ̀ nípa in tó pèsè ilẹ̀ fáwọn olùgbàgbọ́ òdodo bákan náà ọwọ́ mẹ́nuba àbọ̀lọ́ọ̀bá sọ̀rọ̀ nípa in tó ń pèsè ilẹ̀ fáwọn ẹni tí wọ́n ṣe kẹfẹ́rí sọ́lọ̀ ọlọ́ọ̀bá ní. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم ọlọ́ọ̀bá ní ṣùgbọ́n àwọn tí wọ́n ṣe kẹfẹ́rí sọ́lọ̀ والذين كفروا tí wọ́n kọ́ tọ́lọ́n tí wọ́n gbá tọ́lọ́n ọba wàkàdàbù bí áyátìná tí wọ́n sì pé òfin ọlọ́run ọba nírọ́ tí wọ́n pe àwọn àmì ọlọ́run ọba nírọ́ torí pé ayat ó pín sórí sí méjì ayatun kauniya àti ayatun shari'iyya ayatun kauniya àwọn tọ́lọ́run ọba dá tí ń tọ́ka sí pọ́lọ́run ọba bẹ gẹ́gẹ́ bí oòrùn gẹ́gẹ́ bí òṣùpá gẹ́gẹ́ bí àwọn àpáta tá à ń rí ọ̀sán òru gbogbo àwọn àmì ọlọ́run ọba ni ẹ̀dá rí gbogbo eléyìí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ kọ̀ gba ọlọ́run ọba gbọ́ lódodo ó sì kẹfẹ́ rí sọ́lọ́run ó ní nẹ́tọ́ ní sadarí gbogbo ẹ̀ ó sì kẹfẹ́ rí nù kọ̀ gbà tàbí bí aya ti ná pẹ̀lú àwọn òfin ọlọ́run ọba rán àwọn òjíṣẹ́ ó sọ aya kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam
ẹsẹ̀ báyìí ṣùgbọ́n ẹ̀dá pè nírọ́ kọ̀ tẹ̀lé nǹkan báyọ̀ ṣẹlẹ̀ ń jọ gbẹ̀ndẹ̀ alkiyama nǹkan báyọ̀ ṣẹlẹ̀ ń sáré ẹ̀dá pè gbogbo ẹ̀ nírọ́ ọlọ́ba nírọ́ àwọn ẹni bẹ́ẹ̀ ulaika ashabul jahim dájúdájú àwọn ilé wọn ọmọ ẹjọ́ ọmọ náà o àwọn ilé wọn jẹ́ ọmọ náà wọ́n kọ́ wọn òṣìṣẹ́ rẹ̀ nù wọ́n kọ́ wọn ọ̀gbá ọlọ́run ọba gbọ́ wọ́n kọ́ wọn òṣìṣẹ́ rẹ̀ nítorí di eléyìí ọlọ́run ọba ti fún wa ní ìlànà fẹ́ntọ́ bá fẹ́ rí àlìjáná ọlọ́run kó ṣiṣẹ́ rẹ̀ kọ́ gbọ́ ọlọ́run ọba gbọ́ ẹ̀ńtọ́ bá kọ̀ tí ò ṣẹlẹ̀ dájúdájú irú ẹni bẹ́ẹ̀ ló fara rẹ̀ sínú náà o irú ẹni bẹ́ẹ̀ ṣe ń tọ́tọ́ kọ́lọ̀ bó fífi sínú náà kọ́lọ̀ bá kí ọ̀sán àmàna wa ọlọ́bọ̀ ọba àlekí ọ̀la ni. yá ayyuhalladhina amanu dhkuru ni'matallahi alaykum idh hamma qawmun an yabsutu ilaykum aydiyahum fakaffa aydiyahum ankum wattaqullah وعلى الله فليتوكل المؤمنون الله بابا عليك ولاني يا أيها الذين آمنوا الله باني مكبئ يولو دودو اذكروا نعمة الله عليكم ẹsẹ̀rántí ìdẹ̀rọ̀ ọlọ́run ọba lórí yín ìkẹ́tọ́ ọlọ́run ọba kẹyìn ìdáhàmà kọ́ọ̀mùn nígbàtí àwọn àjọ kan tí wọ́n gbèrò ayyabusutu ilaykum aydiyahum tí wọ́n gbèrò láti nawọ́ wọn sí yín ìyẹn ni pé láti pa yín run fakaffa aydiyahum ankum tí ọlọ́run ọba sì ká ọwọ́ wọn kó lára yín wattaqullah ọlọ́ba ní ẹ̀páyọ̀ ọlọ́run wa ala Allahi falyatawakkalil mu'minun ọlọ́run ọba nìkan ìní kí àwọn olùgbàgbọ́ bá dúró ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́run ọba nìkan ni kọ́ bá dúró ọlọ́run ọba nìkan ni kọ́ fẹ̀yìntì àwọn àfọ̀ní tafsir ní àyà ìṣẹ̀lẹ̀ ni àbí àyà ìsọ̀kalẹ̀ nípa nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin anabi sallallahu alayhi wa sallam pẹ̀lú àwọn yahudi banu nadir àwọn yahudi ti banu nadir tí àyà ṣe àlàyé fún wa lórí wọn nínú suratul hashir wọ́n jáwé tí nígbàtà nabi sallallahu alayhi wa sallam dé ìgboro madina wọ́n jókòó wọn se mọ́jẹ́mú pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam lórí pé àwọn ò ní bá anabi sallallahu alayhi wa sallam jà gbogbo ntí ọba jọmọ́ pé ká dáàbò bọ́ rẹ ni wọ́n se tán láti se fún anabi náà ó sì se fún wọn wọn ò ní tiẹ̀ nìkan lẹ́yìn láti gbógun ta nabi sallallahu alayhi wa sallam àtàwọn sahabi rẹ̀ bákan náà àwọn mùsùlùmí náà wọn ò ní lọ kí àwọn ẹnìkan lẹ́yìn láti gbógun ti àwọn yahudu bani nadir torí pé wọn àánú àwọn ìjọ yahudi ńláńlá nínú ìgboro madina banu nadir wa banu qurayza wa nítorí délé adéhùn yìí ń bẹ láàrin wọn àti anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ọjọ́ ń gorí ọjọ́ àwọn yahudu banu nadir wọn yẹ àdéhùn tí wọ́n sì pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam inú yíyẹ àdéhùn tí wọ́n yẹ àdéhùn wọ́n lọ lùdí àpòpọ̀ pẹ̀lú àwọn ọ̀sẹ̀bọ̀ mẹ́kà láti wá gbógun ti anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam inú májàmù tó sì pẹ̀lú àwọn banu nadir wọn náà ni pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ tọjọ́ mọ́ ti ní bùkátà sí dúkìá tọ́ba taba yahudi àwọn mùsùlùmí ó sì kí ni wọ́n assist wọ́n donate ìpè kásáfì jókòó àlàáfíà tọ́ba taba mùsùlùmí ẹ̀yin yahudi náà tẹ́ ẹ bá ní ìran lọ́wọ́ ẹ̀ mú wa nǹkan kan wá ṣẹlẹ̀ arákùnrin kan inú àwọn mùsùlùmí láláìmọ̀ ọ̀pá àwọn mùsùlùmí
nígbà ogun ṣẹlẹ̀ òun rò àwọn ẹnìkan tó ń lérò pé wọn kì í ṣe mùsùlùmí ọba pa wọn látàrí àìmọ̀ nítorí ìdí eléyìí ó ti jẹ́ ọ̀ràn yẹn ká san díyà fún àwọn èèyàn rẹ̀ àwọn èèyàn àwọn ẹ̀ńtà apá àbí bẹ́ẹ̀ kọ́ anabi sallallahu alayhi wa sallam bá lọ bá àwọn yahudi gẹ́gẹ́ bí àwọn afọ́ní tafsir ṣe mú wa pé tọ̀ ẹnu májàmú tá a ṣe nǹkan báyìí nítorí délé ọ̀kan nínú wa tó bá ní kílẹ̀ ní tẹ́ fi ṣèrànlọ́wọ́ tá a ṣàjọ káfíṣà díyà fáwọn èèyàn rẹ̀ fáwọn èèyàn àwọn ẹni tí apá ọ̀kan nínú wọn nígbà tá a nàbí sallallahu alayhi wa sallam lọ pẹ̀lú àwọn sahaba gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé àwọn yahud gẹ́gẹ́ bọ́lá ọba ṣe sọ́nu suratul hashir pé la yuqatilunakum illa fi qura muhassana yahudi ọgbà kó gbáàrin àwọn èèyàn rí wọ́n máa dára wọn sí ní síbì kan nígboro nílùú ìlú madina asáìdì ibi tí wọ́n wà wọ́n mọ fẹ́ǹsì tó jẹ́ pé àwọn nìkan wọ́n máa wọbẹ̀ èyí tí wọ́n sì fi ṣe fẹ́ǹsì kọ̀ọ̀kan wọ́n fẹ́ tó dájú mọ́ṣáláṣí tíkínẹ́sì rẹ̀ ńbẹ̀dì sí tíkínẹ́sì rẹ̀ wọ́n fẹ́ tó dájú mọ́ṣáláṣí fẹ́ǹsì wọn tí wọ́n kọ́ tó ga ẹwà táyé anabi sallallahu alayhi wa sallam ńbẹ̀dì sí tí wọ́n bá lọ sáàdì khaybar almuhim anabi sallallahu alayhi wa sallam kọ́ àwọn sahaba àwọn olùmọ́ni kọ́dà àwọn àgbánú àwọn sahaba la anabi kó abubakar nbẹ́nbẹ́ umar nbẹ́nbẹ́ usman nbẹ́nbẹ́ aliyu nbẹ́nbẹ́ àti àwọn abdulrahman bin awf bàtà anabi lọ bá wọn anabi sallallahu alayhi wa sallam pírẹsẹ̀ntì kéésì wọn ní ntọ́ sọ ìdá bẹ́ẹ̀ ni wọ́n fún anabi láyé ibi tó ti jókòó lábẹ́ ẹ̀gí torí pé tí ẹ̀ bá wo báwọn yahudi ṣe eré àbí tí wọ́n wáyé ti mọ̀ pé ọjọ́ tó ti pẹ́ yahudi ọ̀fọ̀kàn tẹ́lẹ̀ kankan láyé rẹ̀ yìí fẹ́ǹsì wọn tí wọ́n ṣe ibẹ̀ wọn ti dáko wọ́n sì mọ̀ bí wọ́n ṣe fa omi wọbẹ̀ látàyè ìgbà náà tọ́jẹ́ pé gẹ̀bí nǹkan bá ṣe ẹ̀sẹ̀lẹ̀ tí wọ́n bá lè tilẹ̀kùn bẹ̀ wọ́n lè sọ̀sù mélòó kan tí wọ́n ní ní bùkátà sẹ́ni kankan níta nítorí délé lábẹ́ àwọn igi tí wọ́n gbìn wọ́n ní ká nàbí òjòkó wọ́n fa nàbí níbi tí gbòógì wà sallallahu alayhi wa sallam ẹ̀ ń tọ́ mú àìdá nǹkan kan wọ́n bá lọ ìpẹ́tọ̀ ká lọ ṣètò wá níta donate àsáwọn yahudi bí wọ́n ṣe lọ́wọ́ bá ní opportunity dé tó jẹ́ pé golden opportunity lọ jẹ́ fáwọn táwọn fi pa nẹ́bí sallallahu alayhi wa sallam àtàwọn sàhábì rẹ̀ pé táwọn bá ti pa àwọn eléyìí kò sẹ́ni tó kú tẹ́ tí ó lẹ́nu ọ̀rọ̀ mọ́ inú àwọn mùsùlùmí nígbà wọn bá ti pa nẹ́bí tí wọ́n pa abubakar tí wọ́n pa umar tí wọ́n pa osman tí wọ́n pa abdulrahman bin awf àwọn táwọn sẹ́kù nítorí ìdí eléyìí ètò tí wọ́n ti wá ṣe ni pé déédéé bí wọ́n ní ká nẹ́bí ò jókòó sí àwọn ọmọ àwọn ilé wọn tó ga ibi káwá tó ga ń bẹ̀ wọ́n ti ní déédéé gbà tó bá ti jókòó dáadáa tó fara balẹ̀ àwọn ẹnìkan wà látòkè tí wọ́n ti òkúta ńlá kan tí ó wọlé anabi sallallahu alayhi wa sallam wọlé nítawọn yahudi ti plan nù wọ́n ti ṣe gbogbo ètò wọn tán ọlọ́ọ̀bá wa sọ wáyé kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam pé nítawọn yahudi fẹ́ ṣe ni kí a bá anabi sallallahu alayhi wa sallam ṣe yẹ kó ń bẹ̀ tó wọn àtàwọn sahaba rẹ̀ tí wọ́n kó ń bẹ̀ lọ ọwọ́ nínú ọlọ́kọ̀ ọ̀jọ̀kan ọ̀ràn tí wọ́n dá tánàbí sallallahu alayhi wa sallam fi lé wọn kó ní nínú ìlú madina tó fi lé wọn pé kí wọ́n jáde torí pé wọ́n ti ya àdéhùn in fact lílé wọn jáde tánàbí lé wọn jáde àwọn olùmọ́ni bí ìgbà nàbí sallallahu alayhi wa sallam ó tún kọ́nsídà àwọn ni torí pé ìntọ́ yẹ kó túmọ̀ sí náà ni pé ká gbógun tiwọn torí pé àwọn tí wọ́n ṣe tá láti pa ọrùn kò sí tó kú láàrin wa àti wọn àfi ká gbógun tiwọn ṣùgbọ́n torí pé ànábì ti kọ́kọ́ sàdéhùn ìjókòó àlàáfíà pẹ̀lú wọn abákan náà àwọn afọ́ni síra ni fúnra wọn tọrọ pèrè ànábì dákun wọn gbógun tiwa torí àwọn ẹni tí wọn ò ládéhùn pẹ̀lú ànábì àwọn Banu Qurayza ogun ṣẹlẹ̀ láàrin wọn àtàwọn mùsùlùmí wọn ni àwọn táwọn fẹ́ ni pé yọ̀ǹda fáwọn káwọn òkú nílùú ìlú Madina almuhim eléyìí lọ́lọ́wọ́ bá rán àwọn mùsùlùmí létí pé yáyọ lẹ́dínà àmànù ẹ̀yọ olùgbàgbọ́ òdodo udhkuru ni'matallahi alaykum
ẹran tí ìkẹ́ ọlọ́run ọba lórí yín idhamma qawmun nígbà tí àwọn àjọ kan gbèrò àwọn ta làwọn àjọ náà àwọn náà làwọn yahudi an yabsutu ilaykum aydiyahum láti nawọ́ wọn sí ìyẹn ni pé láti pa yín run láti pa nabi sallallahu alayhi wa sallam àtàwọn sahaba rẹ̀ ìpè kí wọ́n pa wọ́n run fakaffa aydiyahum ankum ọlọ́run ọba ká ọwọ́ wọn kò lórí yín láti pé ọlọ́run ọba sọ wá ìkàlẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam tí anabi sallallahu alayhi wa sallam fi ní kí òun àtàwọn sahaba fi yẹ kó ń bẹ̀ ọlọ́ba ni wàtẹ́kùlá ẹ̀páyọ̀ ọlọ́run ọba ṣé ìpáyọ̀ ọlọ́run ọba ní jẹ́ kéèyàn ní ọ̀nà àbáyọ nínú gbogbo ìdààmú tó bá wà ọmọ yẹn tẹ́kìlá ẹ̀já lẹ́hùn makaraja gbogbo ìdààmú tó ọba bára rẹ̀ nù rẹ̀ sáti páyọ̀ ọlọ́run ọba nínú condition náà ó lọ náà àbáyọ ìdí ni sáwọn olùmọ́ fi sọ pé ńgbà ìdààmú bá dé bá ẹ̀dá àbí tí fìtínà kan tó bá kojú rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ìntọ́ ẹ̀kọ́ kọ́kọ́ pé làákà ara rẹ̀ sí ni pé máàdá yuridu Allahu wa rasuluhu minni fi hadha al-maqam inú kò tí mo wáyé kí lọ́lọ́ àtòjíṣẹ́ rẹ̀ ń fẹ́ kí n ṣe kí ni àṣì ọlọ́run ọba lórí mi inú tí mo bára mi ní ìsìn mo bára mi ń kọ́ndíṣẹ́ kẹta wà critical ìntọ́ ẹ̀kí làákà rẹ̀ ọkọ̀ padà sí gẹ́gẹ́ bí mùsùlùmí máa béèrè pé kí lọ́lọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ ń fẹ́ kí n ṣe kọ́ndíṣẹ́ tí mo bára mi eléhùn ní ọjọ́ pé ọ́ payọ̀ ọlọ́run lórí decision tó bá fẹ́ take ọlọ́ọ̀bá ní wọ̀tẹ́kùnlá ẹ̀ payọ̀ ọlọ́run àsìpayọ̀ ọlọ́run ọba ló ti kọ́ lọ́ọ̀ bó kó wọn yọ ọlọ́ọ̀bá wa ní wàhálà láàyè fẹ́lẹ̀ ẹ̀tẹ̀ wọ́kẹ́lì mọ̀mínú olùgbàgbọ́ òdodo ọlọ́run ọba nìkan lọ́yẹ kan gbẹ́kẹ́lì ọlọ́run ọba nìkan lọ́yẹ kan fẹ́yìntì ìyẹn ni pé àwọn ọ̀tá ò ní fi ọlẹ̀ ọmọ ẹ̀dẹ́ nìyẹn wà kọ́mọ lọ́tà kì í wà kọ́mọ láwọn tí wọ́n mọ̀ gbẹ lẹ́sẹ̀ wà láwọn ọmọ ẹ̀dẹ́ nìyẹn wà kọ́mọ láwọn tí wọ́n mọ̀ gbèrú pé kó sẹ̀ kú dànù. àwọn lárúbáwá wọ́n mọ̀ sọ pé nínú ọ̀rọ̀ wọn pé ìdùnnú nífẹ̀ẹ́ nítorí ẹ̀ tí ń ṣe kí ni o tí ń ṣe lẹ́nìní rẹ̀ tí ń ṣe kẹ́ni mọ́ni rẹ̀ ìdùnnú lọ́yọ̀ ọjọ́ kó sẹ̀ lẹ́nìkan tí ń bínú rẹ̀ ṣé wọ́n rẹ̀ tí ń bínú wèrè rí ni kọ̀sẹ̀ tí ọmọ bá wéèrè mv tí ọmọ bínú rẹ̀ pọ́lọ̀ sí báyìí fún nítorí délé ọmọ ẹ̀dín nìyẹn gbọ́dọ̀ nílé ṣùgbọ́n kí ni ó di ọbọ̀ níbi ète ọ̀tá kí ni ó di ọbọ̀ níbi àbòsí alábòsí wọn náà ní pé kọ́ ọbọ̀ lọ́wọ́ ọba dúró wàhálà láì fẹ́ lẹ́tọ̀ kálí mọ̀mínú olùgbàgbọ́ òdodo sáti fẹ̀yìntì ọlọ́run bọ́lọ̀ wọn ọba dúró a sì máa sọ gbogbo ògbà bíbá ọlọ́run ọba dúró kọ̀ yàtọ̀ sí pé ká ṣe ìtìkọ́dọ̀ asbab ká tẹ̀lé sábàbí tíṣẹ̀rí àlàálẹ̀ ká dáàbò bo rẹ ni ọba wọlé rí o tilẹ̀kùn ọlọ́run ọba ní ń sọ ṣùgbọ́n sábàbí lélẹ̀ ń jẹ́ títílẹ̀kùn èsì ní ọ̀sọ̀ àìbẹ́kọ̀ nǹkan báyìí ọ̀ dáàbò bọ̀ gbogbo àwọn nǹkan wọn inú tíṣẹ̀rí àfaramọ́ sábàbí la kà kún ṣùgbọ́n mùsùlùmí ọmọ ní lọ́kàn pé kì í sáwọn nǹkan wọn ń sọ òun ọgbà ọlọ́ọ̀ba nìkan ní dáàbò bò nítorí délé ọlọ́run ọba pálásẹ pé ká bá ọlọ́run ọba dúó tá a bá ọlọ́run ọba dúó dájúdájú á rí ìrànlọ́wọ́ ọlọ́run á sì rátìlẹ́yìn ọlọ́run bó sì dáàbò rẹ̀ bò wá níbi gbogbo alábòsí àbí ọ̀dàlẹ̀ ẹ̀dá tá a mú lọ́rẹ̀ tá a sì bọ́ rẹ̀ bí irú àwọn táwọn yahudi ṣe ànábìrò pẹ̀tọ̀ àti nímọ̀jáde pẹ̀lú wa nífọ̀kàtà kò sí wọn ò ní sàbúrú fún wa ṣùgbọ́n irọ́ tí wọ́n bá rí ọ̀nà díẹ̀ láti fara ní wọ́n fara ní ọlọ́ọ̀bá ní ẹ bá ọlọ́run ọba dúró kọ́lọ̀ sí wa nínú àwọn tí wọ́n bá ọlọ́run ọba dúró ní tòótọ́ ọlọ́run ọba ní. wàlàkọ́dí àkọ́dá lọ́hùn mi ìtàkọ́bà ní ìsọ̀rọ̀ ìlà wà bàtà nínú mùtúnáì àṣàrọ̀ nàkìbà. naam. وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم
وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل. الله بابا عليك ولاني ولقد أخذ الله ميثاق بني إسرائيل. dájúdájú ọlọ́run ọba mú àdéhùn tó gbópọn pẹ̀lú àwọn ọmọ israẹli ọlọ́run ọba sàdéhùn wọ́n sàdéhùn fọlọ́run lórí pé àwọn ọgbà ọlọ́run ọba gbọ́ ọlọ́run ọba ní wọ́n bá àtúná minuhumusnayi àṣàrà nàkìbà inú wọn a sì gbé àwọn aṣojú méjìlá kan dìde nínú wọn àwọn àfọwọ́ni tafsir ní ìjọ àwọn ọmọ israẹli àwọn méjìlá ni wọn kọ́dà apákanú àwọn olùmọ́ni ìnígbà tí anabi musa na igi ní pọ́pàtọ́ fanfàlà kọfàkánà kúlù fírkìn kàtọ́rin tí ọ̀nà igi ní òkúta kan pọ́pà nínú àwọn àmì rẹ̀ òkúta wọn bẹ̀rẹ̀ sí sun omi yẹn ọ̀nà méjìlá ló pín sí tọ́jẹ́ pé ìjọ kọ̀ọ̀kan náà àwọn ọmọ israẹli níbi tí wọ́n ti mú tiwọn ọlọ́run ọba àlekè ọlá ó gbá wọn méjìlá kan dìde nínú àwọn ọmọ israẹli tí wọ́n ń jẹ́ aṣojú ìjọ kọ̀ọ̀kan inú wọn ni yusha wà ọlọ́run ọba àlekè ọlá ni wọ́n bá tún náà minhumutna ashara naqiba apákan náà àwọn afọ́ ní tafsir ni àwọn méjìlá yìí ọlọ́run ọba gbé wọn dìde ní ìgbàtọ̀ ọlọ́run ọba pa wọn láṣẹ ìpè kí wọ́n wọ baitul maqdis kí wọ́n lọ jagun baitul maqdis inú ìjọ kọ̀ọ̀kan àwa aláṣojú tó jẹ́ pé òní ọmọ jẹ́ ẹni tí wọ́n jọ máa jíròrò bí ìgbà tó jẹ́ pé wọ́n jẹ́ bíi pálámẹ́ǹtì fún anabi isa aleyhi salatu wa salam wọ́n zọ́hìr pé ọlọ́run ọba ṣẹlẹ̀ pé kó lè bá a jẹ́ ní tí àwọn ọmọ israẹli ó fi gbà ó ìgbẹ́tọ̀ torí pé alukurani sọ fún wa pé tàṣàbùhùn jẹ̀mí àwọn olóhùn ṣẹ̀tà ó ṣe bí kan náà ni wọ́n ṣùgbọ́n wọ́n ṣe kan náà o kọ́ máa jẹ́ pé àkúsí kò sí àwọn òní representative tí wọ́n fi take a decision ọlọ́run ọba ní kọ́ńkálukọ́ wà inú ìjọ kọ̀ọ̀kan àní abẹnugan tìjọ kọ̀ọ̀kan wà nù wọn ṣùgbọ́n àwọn afọ́ni tafsir ní ṣùgbọ́n nù gbogbo wọn pátá àwọn méjì nìkan ni wọ́n jáwé tí wọ́n mú àwọn ẹ̀mọ́lẹ́yìn wọn súnmọ́ lọ gbogbo àwọn yòókù ọ̀tọ̀ ni tí wọ́n sì pẹ̀lú ànábì musa ọ̀tọ̀ ni tí wọ́n àsọ fáwọn èèyàn wọn wọ́n tún sọ wọ́n nù ní pàápàá ọlọ́ọ̀bá ni àdéhùn tí wọ́n ṣe tọ́lọ́wọ́n bá gbálẹ̀ nu wọn wọ́kọ́lọ́ aláhùn ìní ma'akum ọlọ́ọ̀bá ni èmi ọmọ bẹ pẹ̀lú yín àtìlẹ́yìn ọlọ́wọ́n bọ́ ọmọ bá yín ọlọ́ọ̀bá sàdéhùn yìí fún wọn lẹ́yìn náà kọ́mtùmù sọ̀dá àwọn ọmọdéjẹ́mu tọ́lọ́wọ́n bá ní kí wọ́n mọ jẹ́mọ́jẹ́mu láàrin wọn àtọ́lọ́ ni o tẹ́ ẹ bá gbé irun dúró wà á tẹ́ ìtumù zakata tẹ́ ẹ sì yọ zaka wà á máa ń tún bèrú suli tẹ́ ẹ sì gba àwọn ànábì mi gbọ́ àwọn òjíṣẹ́ mi pátá tẹ́ ẹ gbà wọ́n gbọ́ wà á zartumuhum tẹ́ ẹ sì sálátìlẹ́yìn fún wọn tẹ́ ẹ kí wọn lọ́wọ́ láti jí sí ọlọ́run wà á kọ́rọ́ túmùláhà kọ́rọ̀dán hasana tẹ́ ẹ sì tí a bá ní kọ́rọ̀ ìyẹn ni pé ká ọ yáyàn lówó bí ìgbà tó ti pé ọlọ́run bá ní tẹ́ ẹ yá ọlọ́run ọba ní dúkìá yín kọ́rọ̀dán hasana ní yíyá dáadáa ọlọ́run bá ní lẹ́wọ́ká fẹ́ràn náà ń kùn àdéhùn tó ọlọ́run ọba sí tẹ́ ẹ bá máa wọlé sẹ́ ọ̀nà ni pé lẹ́wọ́ káfíńrán náà ń kún sẹ́yìn áàtìkùn ọlọ́ọ̀bá ni mo ṣèlérí dájúdájú wọ́n sàmójúkú òfin yín lórí àwọn àṣìṣe yín wàlá udkhila nakum jannatin tajri min tahti al-anhar mo sì sàdéhùn pé wọ́n fi yín sáàlì janna kàtọ́ jẹ́ pé
odò ń sàn lábẹ́ rẹ̀ lábẹ́ àwọn igi àtàwọn létí ń bẹ́nu àlìjánná odò ń sàn nù wọn báyìí faman kafara ba'da dhalika minkum ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni nínú yín tó bá ṣe kèfèrí sọ́lọ̀ faqad dalla sawa as-sabil dájúdájú ó ti sọnù kúrò lójú ọ̀nà tọ́tọ́ ayà ń sọ pé ọlọ́run ọgbà àdéhùn lẹ́nu àwọn ọmọ ìsírẹ́lì lórí pé lẹ́yìn aqamtumus salat tí ẹ bá gbẹ̀rùn dúró lábẹ́ ilé làwọn olùmọ̀ ti sọ fún wa pé àsìkèèsè mùsùlùmí nìkan lọ́lọ́run ọba pa aláṣẹ pé ká kírun àsìkèèsè lórí anabi sallallahu alayhi wa sallam nìkan ìní àti ṣe ìrún lófin bal àwọn olùmọ̀ ní gbogbo àwọn anabi ọlọ́run pátá tí wọ́n wá ọlọ́run ọba pa wọn aláṣẹ àtàwọn ọjọ́ wọn ká kírun wa ataytumu zaka tẹ́ẹ̀sì yọ zaka àwọn olùmọ̀ ní yíyọ zaka nínú dúkìá ọlọ́run ọba ṣẹlẹ̀ náà lọ́rùn àyàn lórí gbogbo àwọn àlùmọ́ tí wọ́n kọjá torí pé irun ó tún àárín ẹ̀dá àtẹ̀lẹ́ ọlọ́run ọba tó dá ẹ̀dá sí ó tún àárín rẹ̀ sí zaka sì tún àárín ọmọ ẹ̀dẹ́ ní àtọmọ ìyá rẹ̀ míì yòókù tí wọ́n jọ ń sẹ́mi lórí iye pé ó tún àárín wọn sí òfin méjèèjì àbí nǹkan méjèèjì ní gbogbo àwọn ànẹ́bí ọlọ́run ọba wa jẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ kọ́mọ ẹ̀dẹ́ ní ó tún àárín rẹ̀ àtọ́lọ́run ọba sí kó sì tún àárín rẹ̀ àtàwọn kíni o àwọn ẹni tí ń jọ ń sẹ́mi lórí iye pé kó tún ṣe ìdí tó fi jẹ́ pé asọ́lá àti zaka wọ́n ní gbogbo àwọn ànẹ́bí ọlọ́run ọba fẹ́ lè ràn wọ́n ṣùgbọ́n zaka tó wá ní tùmọ̀ míì lórí pé apá wọn láṣẹ pé kán fọ ẹ̀mí wọn mọ́ fífọ ẹ̀mí mọ́ kúrò níbi ìṣẹ́lọ̀n fífọ ẹ̀mí mọ́ kúrò níbi ìṣẹ́bọsọ́lọ̀n à ń pè ní zaka wa nafsin wa ma sawaha fa'alhamaha fujuraha wa taqwaha ọlọ́ba ní qad aflaha man zakaha fawailul lil mushrikina alladhina la yu'tuna zakat ọlọ́ba ní ẹ̀mí mo fi ẹ̀mí mo búra pẹ̀lú ẹ̀mí àti tó mẹ́mí dọ́gba lára ibi tí ẹ̀mí wà ọlọ́run ọba kọ́ gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan máa ń tọ́ da tí jẹ́sẹ̀ ìpayọ̀ ọlọ́run ẹ̀mí kọ̀ọ̀kan náà sì máa ń tó wùn ṣe tí èsì ìpayọ̀ ọlọ́run ní tí wọ́n náà ń ṣe tí wọ́n mọ̀ pé gan tí wọ́n gan fúnra rẹ̀ mọ̀ pé eléyìí kìí ṣe wà tọ́lọ́run ọba yọ́nú sí ìwọ́gán ọmọ gbọ́ lọ́kàn rẹ̀ ọkàn ọmọ sọ fún ọ ọlọ́ọ̀bá ní qad aflaha man zakaha ẹni tó bá yọ zakẹ́ ẹ̀mí tó fọ ẹ̀mí rẹ̀ mọ́ kúrò níbi ìṣẹ́lọ̀n irú ẹni bẹ́ẹ̀ lọ́la o àṣẹ zaka máa túmọ̀ sí pé ká ṣe kí ni o ká fọ ẹ̀mí mọ́ bákan náà ọlọ́run bá ní iná ìyá ọlọ́run ọba kọ́ máa jẹ́ tàwọn ọ̀sẹ̀bọ sọ́lọ̀ àwọn náà làwọn ta ni alladhina la yu'tuna zaka àwọn ẹni tí wọn kì í yọ zaka kì í ṣe zaka dúkìá o zaka ẹ̀mí wọn fọ ẹ̀mí wọn mọ́ nítorí ìdílé wa ataytumu zakata tẹ́ẹ̀sì fọ ẹ̀mí yín mọ́ kúrò níbi ìṣẹ́bọsọ́lọ̀ ẹ̀nánú dúkìá yín ẹ̀sì tún fọ ẹ̀mí yín mọ́ kúrò níbi ìṣẹ́bọsọ́lọ̀ ọlọ́ọ̀bá ni wà á máa ń tún bìrú sùlẹ̀ tẹ́ẹ̀sì gba àwọn òjíṣẹ́ mi gbọ́ ìyẹn ni pé gbogbo àwọn òjíṣẹ́ pátá ọlọ́run ọbọ̀ sọ pé tẹ́ẹ̀ gbòjíṣẹ́ gbọ́ kí wọ́n sọ pé báwọn ti gba nẹ́bí musa gbọ́ nítorí délé àwọn ọgbà isa àwọn ọgbà nẹ́bí sallallahu alayhi wa sallam gbọ́ ọlọ́ọ̀bá ni imani yìí ò lè pé o ẹ gbọ́dọ̀ gba gbogbo wọn gbọ́ wàá zartumuhum kìí ṣe pé ẹgbà wọn gbọ́ lásán ẹ gbọ́dọ̀ máa kí wọn lẹ́yìn ẹ gbọ́dọ̀ máa sonígbọ̀wọ́ wọn láti ṣe kíni o láti jí sí ọlọ́ àṣẹ ọ̀ràn yẹn lọ́jọ́ lórí gbogbo ẹni tó gba nẹ́bì kan gbọ́ wípé intanẹ́bì ń gbé wa kó ṣe alágbàtà ẹrù rẹ̀ kó tún máa sọ fáwọn èèyàn kó máa jí sí ọlọ́run fún wọn torí ní jẹ́ kí òfin ọlọ́run ọba kọ́ kárí ẹ̀sìn ọlọ́run ọba kọ́ dé etí oníkálukú ọlọ́run ọba àlékí ọlá ní wa aqradtumullaha qardan hasana tẹ́ẹ̀sì yá ọlọ́run ọba ló qardan hasana yíyá dáadáa ṣé ọlọ́run ní bùkátà sí ká yá lówó ni nù ayà kọ́ ọlọ́ba sọ pé man dhal ladhi yuqridullaha qardan hasana qardan hasanan ọ̀nà ni pé ìtumọ̀ rẹ̀ ìyá dáadáa ṣùgbọ́n ní abẹ́ fi tí wọ́n bá lọ yáyàn ló qardan hasana ìyẹn ni pé ọ̀ya
ní dáadáa torí ẹni tí ó san yóò san ju ń ta fún lọ mo rò pé tọ́ba ṣetán tí ó san gbèsè yóò san ju ń ta fún lọ láì kò jẹ́ pé mọ́jẹ́mù síwájú ńgbà tá a fẹ́ fún ní tá a fẹ́ yá lówó lápòjúwe ọlọ́yàwó 1000 kan lọ́dọ̀ èèyàn ó fi gbọ́ bùkátà rẹ̀ ńgbà tó ṣetán ọwọ́ adáwọ́ padà fọ́ pé alájẹ ẹ̀mọ̀ sẹ́wọ̀n 1000 kan tí mo yá ni ọgbọ́n mo sì tún bá yín rọ́gẹ̀dẹ̀ lọ eléwọ̀n èsè rìbá torí pé kò sínú mọ́jẹ́mù pé kò fún síwájú eléyìí làwọn islamic banks ń lò gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé láyé kan ọlọ́wọ́ wa ní ta ni ó fọ́ ọlọ́wọ́ ba lélẹ̀ ọlọ́wọ́ bò ní bùkátà sí dúkìá wa sam ìyẹn ni pé ọlọ́wọ́ ọba bí ìgbà tí ń ṣe wá lójú kòkòrò gbogbo ọba náwó rẹ sójú ọ̀nà tọ́lọ̀ máa wo bí ìgbà tó ya ọlọ́wọ́ ọba lówó ni ọlọ́wọ́ padà àjọ ọlọ́dá mọ́rọ̀pọ̀ ọ̀nà dànù lásán gbogbo ń tọ́ ọba ná sójú ọ̀nà tọ́lọ̀ bí ìgbà tó jẹ́ pé ọlọ́wọ́ ọba bọ̀ pèsè rẹ̀ ẹ́lẹ̀ ọlọ́wọ́ ọba yóò san fún ọ ní tó tún ju ń tọ́ ọ sí kí ni o tó ṣe lọ sójú ọ̀nà tọ́lọ̀ iná ọlọ́ba fi pé ní qardan hasanan ọlọ́ba ní tẹ́ ẹ bá ṣe bí àwọn olùmọ́ni lẹ́yìn ìzàká qardan hasanan tọ́lọ̀ wọn bá ń sọ ń bí ó náà ní àwọn sàrá yòókù zaka ìbí ìtọ́jú ọ̀nà àyàn ni ìyẹn ni pé àwọn nǹkan míì tún rọgbọ mọ́ dúkìá rẹ̀ tọ́ yàtọ̀ sí zaka o yẹ bó ṣe wá nu hadith ala inna fil mali haqqan siwa zaka àwọn ẹ̀tọ́ míì tún wà nù dúkìá tọ́ yàtọ̀ sí zaka torí pé àwọn ọmọ èdè ènìyàn káwá tó jẹ́ pé kọ̀tọ́ kó fún wọn zaka àmọ́ràn yẹn lọ́jọ́ kó tọ́jú wọn kó o ṣe dáadáa sí wọn gẹ́gẹ́ bí àwọn òbí tán bíyàn lọ́mọ èyí yọ zaka kọ́ lóun fún bàbá rẹ̀ ntẹ́ mú ọyọ zaka aṣọ ní dúkìá ọ̀ràn yẹn lọ́jọ́ kó tọ́jú bàbá rẹ̀ kì í ṣe ní owó dúkìá ọ̀ràn yẹn lọ́jọ́ kó tọ́jú ìyá tó bí ọlọ́mọ kì í ṣe ní owó dúkìá kì í ṣe ní owó zaka fún kì í ṣe ní owó zaka àtọlọ́kọ̀ àwọn ọmọ tẹ̀yàn bí nú kọ́ wá nínú ọmọọyọ owó zaka mo fi bá wọn sanwó school fees láíláí inna fil mali haqqan siwa zaka àwọn ẹ̀tọ́ mi bẹ́ẹ̀ nù dúkìá rẹ̀ yàtọ̀ sí zaka o so wọ́n nígbà tó lọ́wọ́ bá sọ̀rọ̀ pé tí wọ́n bá mú yọ zaka ọwọ́ tó ní aqradtumullah qardan hasana wọ́n tún náwó wọn sójú ọ̀nà tó lọ léè tó jẹ́ pé kì í sọ̀rọ̀ yẹn àṣẹ lọ́la ni ọlọ́ba ní tí wọ́n bá ṣe lé jawabu shart ni pé la ukaffiranna ankum sayyi'atikum ọlọ́ba ní tí ẹ bá má ilé ìdúró dájúdájú wọ́n pa àwọn ẹ̀ṣẹ̀ yín rẹ́ fún yín àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tẹ́ ẹ ṣe ọlọ́run bọ́ sàmójú kúrò lórí rẹ̀ àwọn olùmọ́ni tó ń ti pé àdéhùn lọ́lọ́run bá ṣe fún àwọn ọmọ israẹli pé tí wọ́n bá mẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n òfin yìí still wà lórí tiwa náà bọ́ ọ bá ṣe gbìyànjú tó ń ṣe tọ́lọ̀ ń sí bẹ́ẹ̀ lọ́lọ́run ọbọ̀ ó ṣe máa bọ́ àwọn àṣìṣe rẹ̀ kéékèèké rẹ̀ torí gẹ́gẹ́ bá a ṣe sọ kò sí béèyàn sí lè wà kọ́mọ́sí àṣìṣe nínú òfin ọlọ́run àwọn kíní wá tí kọ́lọ̀ wọn bó sàmójúkú òfin yàn wọn náà ní ìgbìyànjú rẹ láti ṣètọ́lọ̀ ọlọ́ba ní wọlé udkhilannakum jannatin tajri tahta al-anhar ọlọ́run ọba ṣe wọ́n lójú kòkòrò pé n ó tún fi yín sálì janna min tahti al-anhar n ó fi yín sálì janna àwọn àlìjanna tó jẹ́ pé odò ń sàn nínú wọn tat omi ni pé lábẹ́ ṣùgbọ́n bẹ̀rẹ̀ ní ìyá lè túmọ̀ sí ẹgbẹ́ tí wọ́n tún máa ń sẹ̀ ní abẹ́ àlìjánà bó láti fẹ́ rí torí pé ìtumọ̀ àlìjánà náà ni pé àwọn igi bíi garden ni yẹn ni pé láàrin àwọn igi àlìjánà o àwọn ilé àlìjánà àwọn odò yẹn ń sàn nù wọn ní ìmọ̀ àkànní lọ́tọ̀ọ̀tọ̀ dádúró lọ́jọ́ pé láyé ń bì wọ́n máa certification rẹ̀ abẹ́kọ̀ ẹgbẹ́ yẹn lómi tó bá tó bẹ́ẹ̀ àbí tó bá kọ́ bì kan bíi gbàtẹ́gùn wọ́n á ṣe tọ́jẹ́ pé àwọn mi ọmọ sàn kí láàrin ibẹ̀ torí pé èyàn gan ní ìmọ̀ àkànní lọ́tọ̀ gbogbo ibi tí ilé bá wà tígi wà tígi táwọn odò ń sàn nù rẹ̀ ìdẹ̀ra abẹ́ yàtọ̀ sí gbogbo ààyè ibòmí ọlọ́ọ̀bá ní bẹ́ẹ̀ ibẹ̀ lọ́lọ́ọ̀ bó fi wọ́n sí. bákan irú àyà yìí ń tọ́ka sí pé ọlọ́run ọba ṣe wá lójú kòkòrò pé ká ṣe tọ́lọ́run kọ́lọ́ọ̀ bó fi wá sálì jẹ́nà àsìkò sì ń tó burú pé kọ́ ọmọ kírun torí pọ̀ ń jẹ́ ẹ̀rọ kọ́lọ́ọ̀ fi wá sálì jẹ́nà kò sí ń tó burú kọ́ ọmọ gbààwẹ̀ torí pé ọ̀n jẹ́ àná pé kọ́ ló fi ọ́ sálì jẹ̀nà ìdí nìta fi sọ pé àṣìṣe ní pé ká máa sọ pé kéèyàn ọjọ́ sí fọlọ́n kìí ṣe torí pọ́n fi àlìjẹ̀nà rẹ̀ àwọn olùmọ́ni kò sáǹfààní kọ́ lọ́wọ́ bá ti wá lójú kòkòrò àlìjẹ̀nà rẹ̀ nu
ẹ̀wọ̀n tó lọ́wọ́ bá sọ fáwọn ọmọ ìsirẹ́lì bíi tẹ́ ẹ bá kírun tẹ́ ẹ yọ zaka tẹ́ ẹ náwó yín sójú ọ̀nà tó lọ́wọ́ bá ọlọ́ọ̀bọ́ darí dín yín kọ́lá yóò tún fi yín sáré jẹ́ nínú rẹ̀ torí kí ni o kó lè bá motivate yín ni ọlọ́ọ̀bá ni famankáfara ṣùgbọ́n tó bá wá kọ́ o gbogbo ń tá a fi ṣe lójú kòkòrò yìí ìgbé tó bá ṣe yóò rí àánú ọlọ́run ọba tó bá kọ́ tí ó tẹ̀lé nínú yín fakọ̀dọ́lẹ̀ sàwá àṣàbí dájúdájú irú ẹni bẹ́ẹ̀ ti sọnù kò sí lójú ọ̀nà tó já geere o kò sí lójú ọ̀nà tí ó mú la àṣé ayẹ́rì pé tọ́lọ́ ọba pa wọ́n láṣẹ ọlọ́ọ̀bá ní ká kírun ká ṣe kí ni o kí wọ́n gba àwọn ànábì rẹ̀ gbọ́ ìgbàgbọ́ àìgbàgbọ́ ìtumọ̀ rẹ̀ náà ni pé èèyàn sì kèfèrí sọ́lọ̀ bákan náà kéèyàn máa ma òfin ọlọ́run ọba kọ́ka kó pé kèsì ń tọ́jú ọ̀ràn yàn lórí òun eléyìí náà ó lè mú yàn jáde kó nù ẹ̀sìn o gẹ́gẹ́ nìkan òun rò pé òun ti kàwé débì kan ẹ sọ pé ó ní gbogbo àwọn òfin islam kò sí tó burú ṣùgbọ́n ọ̀rọ̀ zaka yẹn òun ọ̀rọ̀ pọ̀ wà lọ́jíkù ẹ̀gbọ́n nǹkan mùsùlùmí náà ló sì pẹ̀ra rẹ̀ o ọlọ́rọ̀ zaka pé ìyẹn encourage laziness ni so lọ́dọ̀ tòun làákà àwọn ọ̀gbá pé kí zaka wà ní òfin islam tọ́ba ilé ní ìgbàgbọ́ lọ́kàn rẹ̀ pé zaka sọ̀rọ̀ yẹn ọ jáde ní islam kọ́dà kọ́ bá ayọ̀ zaka torí pé àsìgbọ́ tiẹ̀ ọ̀nà ni pé òun lérò pé ìgbìyànjú ẹ̀dá ní sọ́dọ̀ lọ́rọ̀ ni kírakítọ́ dọ́là àìmọ́ sí kọ́ ní sí ń dààmú ẹ̀dá ẹni tó rí tí ó ní kéésẹ́ pé kọ́mọ̀ ṣe ni ìwọ tó ní kéésẹ́ gbìyànjú rẹ̀ ń tọ́sọ kárúnà nùnú kárúnà lérò pé ìgbìyànjú òun kọ́lá ìnàmá ùtí tuhu àlà ilmin ẹ̀ǹdí ìmọ̀ tí mo ní experience ni knowledge mi ń ló jẹ́ ń kówó jọ àṣìṣe gbáà lélẹ̀ mélòó ẹni tí ò lè dó ọkọ rẹ̀ kọ́ tó lówó ju ọ̀lọ́ kò lè dá ọkọ rẹ̀ kọ́ lọ́sì fún lówó ju ọ̀lọ́ mélòó ẹni tó jẹ́ pé ìmọ̀ tó ń fi yàgà ó ní ju ọ̀lọ́ ṣùgbọ́n kò lówó tu ọ̀ nítorí ìdílé tọ́lọ̀ bá ṣe lófin zaka kì í ṣe pé torí ipò ọ̀mọ́ ṣe jùlọ ó wù ọlọ́run ọba níbẹ̀ ṣùgbọ́n tó bá fi lé lóhùn ọgbà kan nù àwọn eléègbò àwọn olùmọ́ni kọ bá ṣe ó ti di kèfèrí torí pé nínú tọ́lọ̀ bá sọ pé fọmọ́ ń káfàrà bá àdàdàlìkà lẹ́yìn gbogbo ilé ẹ̀ tó bá wá yàrí tọ́lọ̀wọ̀n ọ̀tẹ̀lé tọ́sáyọ̀ àkókò nà kí sófin ọlọ́ba nírú ẹni bẹ́ẹ̀ ó ti jáde kó lórí ìlànà o kò sí lórí ìlànà ọlọ́run ọba mọ́ kọ́lọ̀bọ́ dàbò rẹ̀ bó gbogbo wa wàláwù tí aláàlá àádùn ọba ìṣáàlá tọ́lọ̀ bá bá sọ àjù ọlálọ́ ìṣáàlá àmà tẹ̀síwájú wàláwù tí aláàlá náà. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا مصيبات الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته